tí wọ́n sin ọkùnrin sí náà ládé. Bẹ́ẹ̀ni bàbá ibi tán sísìn nì. Tó lọ fẹ́ sọ wípé òun ní góòdù kan Bẹ́ẹ̀ni nìkan. kọ́ni bá sọ báyìí ni ẹ̀mí dákẹ́ lẹ́nu. Wọ́n fẹ́ sọ ló kú. Bẹ́ẹ̀ni bàbá. Ọgbà òun lọ́rùn nù. Bẹ́ẹ̀ni. A sì pé àwa ò sẹ̀ mọ́ pé mélòó rú wọn làwa ti pè. Kí ló kọ rẹ̀? General Alówólódù. General Alówólódù. General ṣé sọ́jà ni? Sójà ni bàbá. Mélòó àwọn bàbá sọ́jà. Sọ wá rí bí adé. Èyàn sojo. Béèyàn bá ìsojo gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ kéèyàn fara mọ́ ni o. Mo ti mọ̀ kí n tó wá bí báyìí. General Alówólódù o. Kí ló pọ́kọ̀ ìyá rẹ̀? Àìná. General Alówólódù ọmọ Àìná. Èmi bàbá gbẹ́kẹ̀ náà ni mo ń ké sí ọ. Nítorí wípé wọ́n ní kankan lè bá ẹniwé náà jọmọ. Wàrà báyìí lọ́mọdé tó kọ́ ẹ̀sìn síbọ̀. Ilé gbọ́nà ọ̀gbá ni tààrà gbà. Bàbá kò pòkú ní gbogbo báyìí àlàyé báyìí ní máa dán. General Alówólódù ọmọ Àìná o. Wọ́n ti gbá mi létí o. Tani. Wọ́n gbá mi létí o. Tani gbá mi létí o. Wọ́n gbá mi létí o. What are you running? What?